ọjà ṣe rèé. ọmọ ìjọ. ọmọ náà lè gbọdọ̀ ẹni ẹgbẹ́. ọmọ kọ́ mi mi gbọdọ̀ sáà mi ọ̀rẹ́ mi mọ́ pású yọ wọn. ọsẹ mi lórí wọ̀rí ọ̀rẹ́ ẹ̀rọ márùn wa ọgbẹ́ ìmúnaní ní lára ọzọ jí nílẹ̀ ọlẹ́rẹ́ bá ní ọwọ́ rí gbé mànẹ́rì rẹ̀ mẹ́tì ọ̀wọ́ ìgbà àwọn ọ̀hún kéré rẹ̀ ìwọ yìí èmi nìmẹ̀ ìgbọ̀gbọ̀ sí gbẹ̀gbàlì ẹ̀rọ tọ́ ni èrí ní ìwà àwọn afẹ́lì lè gbowó ìwé ẹ̀jẹ̀ náà sùn náà kémi ìwọ ìwà mẹ́jọ tó mú mi rẹ̀ ọ̀wọ́ ló ti àjọ ẹ̀ ọwọ́ rí gbé mànẹ́rì ọgbẹ́sà bọ̀bọ̀ ni ọwọ́ gbà ẹ̀ náà o mẹ́tì ọ̀bọ̀. Não vai me sucar, viu? Desce. Não, pá. É bom. Ti mate go yo. Supa yene na ke ni bo yo na la sense ma work. Ele ro wa bi ya na na project so bo ni na wa ron ni na. Me wa editing. Desce. Au. Agora eu queria ver, não me deu outro, não é abi. Agamade yo to mo no ke abi bari ale ọ̀dàrí mi tó jásí ìmúra níwádìí egbodò yobo zozoji iye mu ni ya neru na mi we ìmúra ni go swọ̀bọ̀ wa swọ̀bọ̀ no me project the project ni mo ma wasn't understand ti me high go you know just that the time you need the free say the thing that you dog ya na reschedule because all you na in strike it now ona pure my boy na make you maybe you because the man like me I work on that one what to do you understand now yes oma area yezota ogo ni we betami me ni be get there sadu we ni we project we do le dejo ama le get that you what you understand get am awon mo e project to be we project to be we just say yes you like ọmọ ma ti pẹ́ me me wà ìfọ́pọ̀ wà ìpínlẹ̀ bá ní ní fọwọ́ tó lọ́kù yàtọ̀ mọ́nù dọ́là ìwé olùwẹ̀ wọ́n já sí èrè wọ́n ìwé. you understand you feel my level you see it I'm not really good you understand. Ìṣòwò nà nìyí kékeré nìyí ìṣòwò nà lẹ́lẹ́rẹ̀ wọ́n á fi ọmọ ẹ̀rẹ́ àṣọ́bù jẹ́sì. I will give you small details now. What to the actual detail? Maybe me as a just schedule a project on there. Then they have calculate in the paper. Àwọn báwo ni ká máa ujèrè wọ ìjókè ujèrè wọ ọ̀ká ọ̀rẹ́gbẹ̀ náà ujèrè ọmọ gbẹ̀gbẹ̀ rírọ́ gbẹ̀rẹ̀ wà wọ́n visual lókùnrin àdéhùn wọn náà wẹ̀ ká ó ṣí ọ̀rẹ́ project gbogbo ẹ̀mú yóò tọ̀ gbogbo ẹ̀wọ̀ òwàrà nìkan yìí wọ́n ìrìngó fígó yẹ fẹ́ ìrìngó pọ́pá ló visual lókùn ìrìngó pọ́pá ló ń wá wò project wẹ̀ wọ́n yẹ dà wọ́n. The planning nínú wà náà ní the planning because orí mẹ́rin lọ ní kí n gbogbo wà níbi. ọmọ lọ́dún ní dọ́dọ̀ yàwó ni ayé wọn mú mi ní di àrẹ ìkẹsẹ̀ tó fò mí nínú ẹ̀kọ́ bá mẹ́kẹ̀ fún nàìjíríà àwọn ẹ̀fọ́ àrígé ògbẹ̀ ní mú yàrá ìgbè gbẹ̀. Bọ́lá máa ń sẹ́bẹ̀ yọ gbé fún àwọn òwúrọ̀ náà ọ̀nà ẹ̀ẹ́dẹ̀ ọyí ọmọ àjọ ẹ̀ kí ẹgbẹ́ tẹ́lẹ̀ mẹ́ ní mẹ́bẹ́ run the project of the point ní mẹ́ strike náà ọlọ́wà pí ọ̀gbọ́n náà ìrìnà ní nàìjíríà yóò ní ọmọ náà kí sàásàrà gbére lọ́wọ́ náà wọ́n dé ọmọ àwọn you know wọ́n bẹ̀rẹ̀ wọ́n. jẹ́sì láwọn ọmọ pẹ̀ pa nìyí. Just that the project or even but na you no can set. Kuro wake. No set. Ọmọ ibi ere no ta. Ara ri ya mi yo. We de te gbogun mewo. Nínú bezi o e. Mo ni aza o mu we ge ya. Mo mo we mo. Ko we. Hello? Hello? Yeah. Tessie. Oh, Tessie. Tessie, how far? You did hear me clear now?
how far now? How the connection? How it take go now? How it take go? When am I give him a feedback? I'm not even working here. How it take go now? Talk to me. Yes. Oh, my pocket the red book. Here, what more well now? Let me know how it goes. Okay. No problem. Good. They are Wajira now. The location of Wajira, what patch here? I don't know where I did. I want me to know. Tama making what patch now. Yes, now. Yeah, Babana. 5 minutes. Just 5 minutes. 5 minutes. I promise. 5 minutes. I'm not going to fail. You're supposed to know your guy, baby. What patch here? Even wow here. Menu. I need something. Okay, no problem. Yes, and of course, thank you, baby. Oh, wow. Ugbo mema. Ugbo. Ayo goda mo e. Adenina. Eji ayo. Eji ama. Ya gele we gbe aho gbe ori we won. Emo o ya ikoi. Fele ya ni mi noka. Ugbo. Se dia. Gbele we me ya mi we na ni I me understand. Are re mi we wogo mo. Ona na we na wa bu mi ade na. Ha o pe ya ma. Ama o. Surprising visit we wari ni me o pa usana. Visit. Ma do visit we o kan visit. Nítorí èèyàn ńlá wa rí ẹmẹ nípa. Everywhere. Roger. Olúwo wa rí kìí wa. Ogun má bẹ̀ wọ́n. Owó ọkọ̀ ló gbónú dẹ̀. Go and break it. The leg. No má ṣòtọ̀ ni. Go and break it, let me go. Le ma understand well. No dọ̀rọ̀ àìrípò ní nàgbọ̀ ọ̀họ́. Ẹyọ mọ̀ ẹ o. Ìwé lára náà break the machine leg. Nípa. Ma ṣe grado ma ṣe lego ebi megege gbo ọkọ rẹ dekekan eni po ya gbo koko Okay. Ni po pa ya gbo koko we don ni koko nu ato yi Ayo mo o da na ọkọ ya wi to na àwọn ṣe na ìwé ọ̀nà fi o ma bẹ̀rẹ̀ we o ka na be lo wi e o yo sa po o ma bẹ̀rẹ̀ wa o wa ko pa gbogbo ẹ òkúta ó wé tó abúlé ọjọ́ ọ̀rẹ́ ló dọ̀rọ̀ má bẹ̀rẹ̀ o kidnapper ọkọ ni ipa rẹ̀ fún ya fídíò wọn gbẹ̀yẹ̀ o ní wọ́n rẹ̀ níwẹ̀ ní kò yá dẹ́ngẹ̀dẹ́ngẹ̀ ẹ̀ kidnapper ọkọ rẹ̀ ó gbẹ̀ lọ́wọ́ fi ọwọ́ ẹ̀mọ́ mọ́ra fi ọmọ ọbẹ̀ wà láàyè yà bá mọ̀ kó ní wọ́n á yà lánà ó kí ẹ yí àbọ̀ bù ẹ̀. iná dẹ́gẹ̀ iná pose ẹ̀ wọn nọ ọbẹ̀ rí wọn yà bẹ̀ pose bẹ̀rẹ̀ ọ̀yà ọ̀rẹ́ ti gà pose gà kúba gbẹ̀mí ọkọ òbí mẹ́. ìmọ̀ mi ò bọ̀ wẹ̀ ọkọ̀ náà fún wa ọkọ̀ ní àyè àjẹ́ wọ́snet láwọn àwọn ọmọ ẹ̀ nípa àbí ní àmà west tulẹ̀ àbí sọ̀sẹ̀. ọkọ̀ náà fún ọdún gbélé náà wà. tulẹ̀ àbí sọ̀sẹ̀. bẹ́ẹ̀ èèyàn pẹ́ẹ́lí mi àkàmù wẹ̀ náà wẹ̀ náà bẹ́ẹ̀gì mi ayé lára wo bò ní owó mẹ́ bọ̀ náà ẹ̀ títì wẹ̀ náà yà ó wẹ̀ náà sọ ẹ̀rọ àmàdù ẹ̀mú ni kì náà dú ẹ̀mú kì náà hìn ní ayé lára bọ̀ họ ọkọ̀ fún mi wẹ̀ mẹ́rin. ayélujára bẹ̀rẹ̀ wọn wọ́n yàn náà ọkọ̀ fún mi yẹn abẹ́rẹ́ mi yàn lẹ́wù dìgbé láwọn ló fi ọmọ ẹ̀. ìyàn nẹ ò yàn nẹ yà á fi ọgbọ ẹ wọ́n ní àfi ọgbọ ẹ wọ mo máa mi wọ́n ẹ ni. gbé bọ́ọ̀dì ẹ̀. ìyàn wọ̀ ẹ́ ní nyàgànyàgà ni. gbé bọ́ọ̀dì ẹ̀. ìfẹ́ máa bọ̀ ẹ́. ahò. yà á fi ọgbọ ẹ. Jesus. ìdẹ̀sí ló gbá ni ọ̀nyà wọ̀ ẹ́ ìlú yà á fi ọdún. wọ́n pẹ́ à. wọ́n gbẹ́ ẹ̀ ni à. ẹni wọn fi ọmọ náà àti abọ́ pè mí òun fi ọmọ náà ọmọ lórí wọn ọkọ̀ náà tún mọ̀ ẹ́ tọ̀ wá pé ní lọ́wọ́ thank you I'm not eating. wáyé mo tiẹ́ ní fi ọ̀bù ẹ́. Jesus wọ́n mọ̀ pọ̀ kí ọmọ ẹ̀wọ̀n ní òun fi ọmọ ẹ̀ pa. lọ́mú ọ̀pá. igi wọ́n parí ẹ̀yà. lábẹ́. wẹ́sì igi wẹ́sì. Padà ń lẹ̀ sí làbẹ́ rẹ̀. Padà
I'm not getting like I'm going to see you down. But we are to go. That's a good one, okay. How come? I'm not too. I really know how to correct me because you know I really good many I am there. You just remember can correct you. What do you want to have? You Morgano. Yeah, to correct me. Yes. Morgano. Who you going to work a couple? I'm the senior brother. You know, putting you on, you understand. You understand what is every year time. You have had the wrong. I'm saying, but what we approaches Nigeria almost a year now. And the police don't do it. But you know, I waited in Robo, no working, nothing. What did you want to be one? Not the last thing I even know. Ti máa dé happy for news ìran iye time but just where ọ̀pẹ́ ní yeke ní ìwọ yìí the job ọ̀fà sọ́bọ̀ so now na based on ẹni àgbẹ̀ àná mẹ́rin ẹ̀rí ní ẹ̀yìn àríyé ẹ̀mẹ́ náà sọ̀rọ̀ ìhàrí ọ̀bọ̀ yẹ ọ̀rí àná náà ló mẹ́rin bọ́ yìí dáná náà don something in a week 2 weeks ìgbàna I hope well better result ìhàlá dẹ́ o ọ̀sẹ̀ yẹn tó kọ́ yẹn pẹ̀ gbé for now. ọ̀sẹ̀ yẹn náà káyọ̀ gbogbo náà sí ní ìgbé rẹ̀ because my way working in okay on a project around here 5 years talk here expire papa because of pay no can be like no go about the another no just expire within a month so what do you once you never give a that boy no problem on my mind aqua well all I will let you what I get in many body now also here and waste my every look at you know do here also no you boy no like it. Yes, I get assurance. So now on that click, making a you do it. It's not like personal business. No, we will say no. You have a budget for. I think you understand. When you really, you are not your brother. I know. So, but when we make you understand. No, you understand. You understand. When we work as a woman. How about the own wage? I want to go for what you only mean. Oh, that told no. All the time. Call us. There's a year you can hear. Oh, but yeah, 14 years. Tell you about the own, but we it's one, you know. No, but today I want to look decent. I can't be the same one. Go. More than the delivery. No problem. What's it for the advice? Okay, go. See you later. Koima. Ugbo. Mama Jumama. Ugbo na me òfin. Mama Jumama. Igba barere nana erigo do le tejo bi ji amu tejo are ni road. Àwọn eyama na eyama. Enti o jo ja me o. Awo. Ogun asina, agun asi ajuta le gbe. Mama Jumama. Bere o. Sebere wa. Ewo. Agbe gbogbo. Ní bẹ́ẹ̀rẹ̀ ìwé onílé ọmọ ọ̀fẹ́ ìmọ̀ràn súnmọ́ very critical wẹ́dọ̀ ọmọ ọ̀wẹ́ oríwẹ́ àwọn onímìnà mẹ́rin náà wẹ́dọ̀ tamọ̀ wá yẹ́rọ wà náà àmàwẹ́ násánúdẹ̀ god mẹ́rin mìnà wà á rí sẹ́tì wọn nígbà àgbọ́dì àṣẹ èso ìwọ̀n wọ́sùn pé ní yàrá rẹ̀ gbogbo dáṣẹ́lẹ̀ náà wọ́n sọ púpọ̀ mọ́ parí o lágbèrè ìgbésẹ̀ rẹ o lágbèrè ìgbésẹ̀ rẹ o gbogbo náà wà rí ọwọ́ ẹ̀ jásí náà wà dé gbòòrò yàrá wà rí ní wà rí ẹgbọ́ ń gbò nínú rí ni léde fídíò fi gbogbo láyà jásí náà wà rí so ìdí wà yọ̀ rí ṣùgbọ́n nínú wọn gbọ́ òun ṣá iná kì í ẹ̀ ẹ̀yin náà ló wà máa wẹ́ o. Look here, guy. That's just no. Jesus no pray. Shall not happen. And then look at my way. Only remain and me. Very critical. Very critical. When you go like that, you know when you are
Aso de toka. Joseph. Critical. No be ni mina. Yo. Yo mina lo so lo bo arupa e dagbo. Okay. Dagbo wo ya. Yo mina le Jesu ga jo ben de ku Israel ni ala ma. Mami mi na te gbo iwe na una le ni yo. So, you pray for it. Who want to be over Beru? Who want to football in the UAB? Marine women and I have to be born. Who know Papa, Panny, can you get a more Panny? Who want me? Anyone book the big blue. Another king I can't over here. Ariel. When you walk out here, then I keep getting in one level. Why don't you do that? Ọ̀sẹ̀ ẹ̀rú náà lábí ẹ̀kẹ́ tí inú ẹ̀rọ à. Òwe kan mú ẹ̀ náà ẹ̀ ti mí náà. Ìfún ẹ̀rọ wà márùn-ún ní. Ayé bẹ̀bẹ̀bẹ̀, I'm a flyer. Flyer ló wà. Mẹ́yà wà gí ẹ̀ pẹ̀lọ́tì. Ìwọ́n máa ń rí rí mi ti ní àwọn ilé àfihàn rẹ̀. Bẹ̀rù wà náà fún ẹ̀rọ. Lọ́gọ́dẹ o. Ẹ fa ẹ gbùbọ́n. Ikú ọlọ́run wà lábẹ́ lábẹ́ ní Okay. Bẹ̀rẹ̀ mi fi ṣẹ́rọ̀. Ìwé náà wà lè dọ́lẹ́ mẹ́ta náà ká wà ní tí ìjẹ́ pílánì ní sùn náà ní àwọn ọ̀sẹ̀. Láàbùkù ìwà àmújáni ní ìbàjẹ́ àmújáni ìwọ̀n. Èrí ìtàwọn náà lákùn wọn ọ̀sẹ̀ mélòó. Ìjà a máa sọ̀rọ̀ bọ̀ ọ̀dọ́ ìjọ agbẹ́nà lórí ẹ̀kì ìdíyàn. Láàbùkù làwọn. Wẹ́wẹ́ ọ̀tẹ́ ìgbà ọ̀dọ̀ kéèkì alẹ́. Àgbáyé ìpín máa ìwé ní ká máa wẹ́ náà wẹ̀. Èyí fa kà wọ́n. Oyè mi náà dì náà yẹn wà dé ọmọ ọ̀yà mú ní ìwà ìṣàná wọn. Wọ́n sọ àti ìjà náà ti yá. Èdè àwọn ẹsẹ̀. Ifọ̀ yẹn gbàgbé. Ọmọ wẹ́kùn rẹ̀ gbé di kàmọ̀ wẹ̀ lọ́wọ́ bí ìyá wẹ̀. Oyè mi wọn ẹgbẹ́ rẹ̀ jẹ sí máa rù wá o. Àrùwá ẹ̀rọ mo ti gbà ẹ̀. Òtí ìdè náà yẹn. Ẹ wò igbó yóò jẹ́ ẹsẹ̀ náà. Ìwọ́n pẹ́ ní kí egbó ẹ̀gbọ́n. Okay. Kàmá ẹ̀kùn rẹ̀ gbé ìgbà kún. Ilé ìròyìn náà wà wá ẹ̀wẹ́ wọ́n ní àkọsẹ̀. Wà ẹ̀mọ̀ wá náà yóò ṣàná wọ́n sórí àdúgbò ẹ̀rẹ̀. Yàwó ẹsẹ̀ rẹ̀ I'm a flyer. Ifọ̀ mi gbà wò. Ifọ̀ mi gbà wò. Àwọn ẹ̀kùn kàṣẹ́ rẹ̀. Lọ́dọ̀ ajá sínú àmújámẹ́ yìí láàfin. Ọ̀sẹ̀ náà mú dáa náà rẹ̀. Ìwé ti náà wò wẹ́ẹ̀sì gbogbo ìyá àmújáni. Lánàá wọ́n kọ̀ọ̀kan wẹ̀ wá pé. Abẹ́ni wà á yẹn dín á. Àwọn àdé ọkọ mi alẹ́. Okay, àwọn ènìyàn yẹn mú mẹ́tí tó tán ní mẹ́wàá sọ. Jẹ́ di passat. Òwe. Ẹ wò jẹ́sì lóyìnbí gbé ara òkè ọ̀rọ̀ àríwú. Àìgbèrà sọ o. Ìwà yìí kọ̀ọ̀kan rẹ̀ mọ́ wá sí. Ọgbogbo nǹkan rẹ̀ àzẹ́ o. Ìdí ẹ̀ṣẹ̀ máa lò. Ìka yìí. Ó ṣe tí nínú kí n yà sẹ́ni. Ó ń yọ àṣọ mi wà á fà. Láwọn wọn mú dáná jẹ́sì lóyìnbí rẹ̀ o. Mẹ́ẹ̀dọ́mọ̀ èrè nìkan náà. Mẹ́ẹ̀dọ́mọ̀. Jesse. 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 Me man you understand the way. What sunu that way now? What sunu? The me yare sunu wa fun pe wo si pa lo. Wetin dey happen? Baby, wetin you understand? Wetin you understand the if you may ya wa rid of a year from now. You know, so don't damn now. If you born, it's not a family matter. What you understand? The matter. I know if you understand, it's not a family matter. We not be the same family. Every family of Pama here. Oh yeah, but now you know if you understand. You know now, so we don't be the same blood. We don't be one family. We just a me. We just a pally. You know. Me man ya. Right now, me when I my family of pally ma wahin. We just the pally ma back do the review ma back with different things. We are taking that dinner. A problem, since we have a man over Gumele,
Yeah, go over here. Where say? Go. Edio. Oh, we have family where? My family where? It's our massive video. What you understand? They will hear talent. But the more we know, see as well. Na tu ata tu tell what we make kware kinimi ye we family me never na wan these days na really wa asasa ko me really really me money understand so the thing you threatening me where be the man afi we the man atemata man we no sunu you to be a what you police you so the police then that's just the thing na you ya mo ara e matter yes o ma isi o ma no ya to no do ato ge ni do amai na now you know what suspect me na e me man understand me mo na okay we just anybody yeah over proper I don't know me ya corner because very rare image na I say go women you know now nobody know where anything like this they happen I know everything now not be all of us dey together be the thing now be the thing so bad thing o wa di me apetu we where tin get on kin ban manager ma wa hia ma wa ya ko no the shows e jo awun yen mi bo e control ma ve we just go on down how we so tall so might you get over I no fit get her I make my blood dey hot so I go see no dey give me space again we so make why you we so born we why we dey na me mara dey go aye kama we ye woto mene so me yegbe I don't fear I don't know wetin I wan do why you dey aroto why dey aroto make na calculator man na make na get the must do area ngini mawa na we miss nothing ha Ugbo wa. We we awu mera I dey hear me video. Yeah. We give we wa shine here. Ashani awu na du pompa kwa mo se. Me be ye we be wo pa wa ri go. Ko ba mi ami me. Ma mi awe o. Mi awe. Be me awu ri emu bu e. Wo ma wo mi me video na. We me de yeti. We ka we de yeti na me mana ri go de be ni go la ja. Ma be ge wish down no wish down. Okay ni me na do ari yobo no we ni na we ka de yeti na be ke ari yobo no. That wa wa we go ke wali yobo. Anything by thing here we have here as to we say get who ka de yeti na. But on say gbe me we wa le ru da me. Mo ya fi go na ba owo no mi na. Imana do mi o se me ma yo ba wa. O se na tata to no. Staging for you. Where ma be yo? Where ma be yo ni? E ma be ya ba. We ma bu we ji le du bi are release kiri. We release me one ru da me. E ye me we ya ni. Oba mana da we na wo no plan. O se na tata. O da ma yo bo. Always right. O se na tata. Jo Wafa. What did the song? Me I tell you no. Eto wa si, eto mu me fa. My brother, okay, I'm going to go there. What's the name inside the farm? We want to be period na. Yo go ko ta jo ba. Ugbo. To tanya. We mana ya sinye asinsin me. To ri na go. Yo so wa. We ma me anya me be o fi to de. Iya gba We last. Ugbo we to ta ugbo e mo ga be re. Awa to ta. O me ti mo ka wo nya be na je. Wo be ni me je mi aso ba. Le ko ko wa o fi te gba kian na wa mai. Ugbo. Ila ke we ga ugbo. Ima na do mi nya do re ma ya we wa na. So ni brother ni Eme na ziwa. Me wa gugu. Calm down. When I do now. Is he mad? I say now, I know you know. I know the police could get everybody here. Big Yagua, so you come out every time. Hey, Yagua, I don't want to be there. Who will be? Calm down. Calm down, my son. Yeah. What want to do? Now, hear me. What is my book? What is my book?
Kọ̀rí làbí ní omi làbí lè yóò. So when you swore you wanna win me a day, no Mẹ́mà òwe bí mẹ́mà òwe bí. Ẹ̀mí náà dọ́lẹ̀ mẹ́ta. Bọ́wọ́ ṣoṣà náà bí? Àkúmẹ́kọ̀ èrè ọ̀. Bọ́wọ́ ṣoṣà náà? Àjọṣà náà. Náà du yà kì máa náà sí wà. Yà kí wá sọ wà. Oh my son, I said calm down. Wọ́n ní mẹ́ gbó. Joe, calm down. Àmọ́ mẹ́. Mo di náà du yà kì máa sí wà. Ṣé mo ní ìsìnkú ẹ̀? Ẹ̀ka bẹ̀ tí yóò sọ wá. Ẹ̀jẹ̀ àwọn amọ̀ mi ní àwọn. Òwà mi ní àwọn nípa. Ìmọ̀ mẹ́tì jẹ́ hó lọ nínú ìwà yẹn ní sinmi. Bí ayé kì í fún mi ọgbà ọmọ àrùn yẹn. Ṣáàdì. Èdè ọ̀jẹ̀, èdè yìí wọ́n wà yìí. Kùdà wọ́n yìí mèṣẹ́ wọn látọ̀ yóò sùn náà yóò wá náà. Ìmọ̀ ẹ̀wù ẹ̀dẹ́ ni a, ìmọ̀ ẹ̀wù dé. Èdè ẹ̀mọ̀ yìí náà wù ẹ́ ni ẹ wá wù ìwà náà bàbá náà kéré náà. Yà fọ́ kéde àná o. Yà fọ́ kẹ́rọ̀. Wọ́n á jí bẹ̀rẹ̀ kéèké tì náà. Ìdájọ́ òkè àánú rẹ̀ mà. Ẹ jẹ́lẹ̀, a bí wọ́n wọ́n wà bẹ́ẹ̀. Ilé ìfẹ́ ní ìṣẹ̀lẹ̀ rí ẹsẹ̀, fẹ́ẹ́ lọ ṣẹlẹ̀ rí. Kójọ. Omi jí mẹ́. Nígbà ìpọ̀ wà jẹ́ lánàá làwọn aláṣẹ. Wọ́n yẹ ọ̀wá náà. Ọ̀gbìn àṣẹwẹ́ ẹ̀ náà tọ́ta. Mo máa ń wẹ̀ pé ẹ̀dọ́ láti máa fi ẹran náà wẹ̀. Yá bá lò bí ṣe ní nà bí àwọ̀ ẹ̀ bí àwọ̀ ẹ̀ kí àwọn èsì bí àwọ̀ ẹ̀ 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 dáná wa. Wà á kójọ yẹ ìyàwó. Má yẹ wọ̀ pa. Ìyá ìyàwó. Omi jọ pa ni inú ìmọ̀ yìí. Mọ̀ pọ́ ti wà ní. Ìgbẹ́ àlejò tàyè ló bá fẹ́ di ìṣẹ̀mẹ̀ náà pa. Àmì pa. Wọ́n mọ̀ gbàgbà. Lẹ́tì kàlọ́. Lẹ́tọ̀fọ̀. Lẹ́tì kàlọ́ o. Àwọn àlejò táwọn ẹ̀yìn. Ẹlẹ́pàá ní òkúṣọ̀. Ẹ máa ń tawẹ́rà ní ẹ̀mọ́ wọ̀. Èyí àkàlọ́ mi yìí ní mo wà lọ́wọ́. Ìrì èké jẹ́ ké ìyá ké èyí àrẹwà. Ẹgbẹ́ ra wẹ̀. Tàmàlẹ́gẹ́ ẹ̀ mọ́ tó rí o. Ẹ ọ̀rẹ́ kì í tẹ́rí ẹ̀. Èrú dáhùn pa òpó. Òpó pọ́n wà mí lànà ni. Ọ̀rẹ́ kò pọ́ gbọ́nà rẹ̀ dé. Ó tá gbé gbé wá tí wọ́n tà wá. Ọmọ ẹ̀kọ́ ní ìdùn wá ní. Iná wẹ̀ ní ìdí ìmọ̀nàmá. Ìmọ̀nàjọ wà ló wá náà mí ìyàsọ̀ wá èmi òwe. Àwọn ọjà mi àti. Ìtà olùkúta ọjà mẹ́rin. Èmi wá ti náà wèkèrè wẹ̀ jó olùwẹ̀ fà. Ìyá. Ẹ máa rẹ̀ lọ́bi ṣé mi lórí wà wèdè náà nù bá wà dààmú pọ̀ ẹ̀ náà. Ọmọ ẹ̀kọ́ pọ̀ gbọ́nà dè owó ìlàbà wá. Ẹ máa ó lè máa rí pọ̀. Wọ́n bẹ gbé nkwalẹ̀ ma wọ́n bẹ gé mọ́ni lé wẹ̀ wàlẹ̀ àná wọ́n bí ṣe mẹ́ o dẹ́gbẹ́ ra ẹ̀ mọ́ o àwọn wẹ̀rẹ̀. Ẹ o na wẹ̀rẹ̀ gbí mẹ̀ náà wẹ̀ máa wẹ̀ mẹ́. Ìwẹ̀ máa wẹ̀. Adé forbidden. They are not forbidden. Ẹ̀yìn àwà mẹ́ni ẹ̀yìn ẹ̀rẹ́ tó tó ẹ̀mẹ́ ẹ̀yìn ẹ̀rẹ́ tó tó ẹ̀mẹ́. Ọmọ náà sẹ́ni ọkọ wọn ni ọkọ wọn mẹ́rin ọkọ wọn wọ́n ní di ọgbọ̀ ẹ̀gbẹ́ ẹ̀gbẹ́ ó ẹ̀gbẹ́ náà ẹ̀mí mọ̀ mi. Ó ṣe mọ́nà yẹn. Ṣé ìwé ìlàwọ̀ wo? Ẹ̀sẹ̀ pẹ́kú kọ́ máa ń wo òwe òwú ẹ̀ ní àgbẹ̀. Èyí èyí jáde bàá yóò fi ṣe bá. Ẹ̀rọ lọ. Ẹ̀rọ la ẹ̀gbẹ́ mọ́. Ẹ̀rẹ̀ gbèrè wo nẹ̀. Ọmọ ẹgbẹ́ ní sọpọ́n pánà kálọ́wà àbí ọkọ̀ yẹ́ ìgbẹ́. Ẹ̀rọ ẹ̀rọ báwo? Ọ̀nì, ó dáwọn àrùn kò bí sẹ́yìn. Ẹgbẹ́ gẹ́ ẹ̀rọ wẹ́nà kéde ọmọdé.